sọ̀rọ̀. máa wí. Jerry. wèrè kan wà tí mo bá ń bì wèrè yẹn gángan ó ní mo ń wá o torí mo ti ní mò ń padà bọ̀ ó ti wá wo bí àbí kò mọ̀ pé mo ń bọ̀ wọ Ọlọ́run tẹ̀mí bọ́tí bá dé gángan. ẹ má fi wéra wọn sinimá jura wọn lọ lóòótọ́ ẹ gbà bẹ́ẹ̀. ìrìnàjò ẹ̀dá láyé gbòòrò gírí fákàmìkì sáré pápá yẹlẹ́kú yẹlẹ́kú ní bẹ́bí ọ̀nà yẹlẹ́kú olórí àṣírí dodo gbà. ọ̀làníyí àfẹ̀jà sẹ́yẹ̀rì wọ́n wí fún tó lóhùn ògbọ́ o. àfìgbà tó bọ́kùn délé olóró. olórí burúkú lolórí ẹbí lẹ́yìn. ìwọ ó ń sọ̀rọ̀ ó sì ń fẹ̀jẹ̀ olóhùn àgànjọ. àgbọ̀kújì lọ́rọ̀ pa wà ní. ìwọ tó bá fẹ́ jókòó jó wọ́n àwọn abẹ́ jókòó ni ó yà wèrè máa jọ́jú òwèrè ẹ̀ lọ. ó sùn omi ọ̀yà fún wọn. ìrìn àjò ẹ̀dá lakọ́lé sinimá yìí ó lágbára ó lámì láka ọ̀rọ̀ wọn tó kìtìlẹ̀ kọ́mẹ́dì tí ó ṣẹlẹ̀ rí tí ó láfiwé ni. èmẹ̀rẹ̀ Ọdúnládé Adékọ́lá ilé ọlọ́run tó kọ́ padà nílé èṣù kí ló dé. ọ̀gá ọmọ onílẹ̀ gbalẹ̀ ọ̀ntàdà tó fọ́ǹtẹ̀ ó tún jí aṣọ aláṣọ káwọn lọ́dúnbọ̀ lẹ̀ tẹ́jẹ́tẹ́jẹ́. aṣọ ni wọ́n ń sá yìí ṣé mi ì ní jáṣọ ìkábà yìí. ìrìn àjò ẹ̀dá agbára gba sinimá ni ó panilẹ́rìn jù ó kọ́nilẹ́kọ̀ọ́ kọ́nilọ́gbọ́n àwòtún wo ni ẹgbà bẹ́ẹ̀. Sunday Ọláníyì the producer of Talole and Alekun Ọdọ̀lọ́ tó produce eléyìí o. Ọdúnládé Adékọ́lá ló direct ẹ̀ ó kọjá gbẹ́gbẹ́. ẹ jẹ́ kó wà ní abẹ́ àkóso Ọlọ́run bí kí ara ẹ balẹ̀ náà. alàgbà ẹ yọ̀ǹda ẹ jẹ́ kó máa bá wa lọ. ẹ gẹ́tì kọ́tí. mi ò gẹ́tì anything. ó bọ̀bọ̀ wèrè ló bá dé to get this money to. ìrìn àjò ẹ̀dá starring Ọdúnládé Adékọ́lá Ọláníyì àfẹ̀jà sẹ́yẹ̀rì Adékọ́lá Tìjàní Kamilu Kọ̀ǹpọ̀ Rónkẹ́ Odùsànyà Madam Sajẹ Bọ̀bọ̀ bí Mercy Ẹ̀gbọ́sẹ̀lẹ̀ Jọmílójú Olúmbẹ Bọ́sì Akíọ́lá Rúkàyà Tìlẹ̀wá Musiliu Ajíkẹ́lẹ́ Sunday Ọláníyì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun ìrìn àjò ẹ̀dá subtitled in English àti gbéjáde kàṣàgbà marketed and distributed by Excessives and Records International shop EU 18 and 16 àmì àrẹ̀nà shopping complex Mọ́ládé Òṣòdì Lagos gbogbo àwọn orin àti sinimá tó ń jáde nílé iṣẹ́ ẹ̀xẹ́ ó lẹ́lẹ́ máa rí wò báyìí lórí YouTube Fuji Music TV sinimá titun ìrìn àjò ẹ̀dá oníkẹ́ràkẹ́ wò kò sílẹ̀ ìtọ́nu tó ẹgbà bẹ́ẹ̀ ó ti jáde báyìí o grab your copy now.